ìgbà tó wá fẹ́ ya shadow mother ni wọ́n ní ibì kan tó ti ya ọkọ̀ èmi wọ́n lò mí síbẹ̀ òjòpá ogun ló ṣe babaláwo so àwọn ará kan gúdù bàbá Jídé Àlàbá rẹ̀ ló níṣẹ́ so wọ́n ṣáà parí iṣẹ́ yẹn jáde ìgbà tí iṣẹ́ wa jáde kí sóò ti pé iṣẹ́ yẹn jáde mo ti ń pọ́nù fáwọn ọ̀rẹ́ mi. wà nínú ẹ̀. mo ṣe kinní kan mo ṣe gbá mo ṣe àwo mo ṣe kókó bàbá sàsùn àwọn gbà tó lọ́ọ́ máa mú mi lọ́jọ́ tí fíìmù jáde gbogbo àwọn ọ̀rẹ́ mi náà lọ́wọ́ à ń jókòó tó fi kọ orúkọ tó máa ń kọ gbẹ̀yìn caption ààrí mi kí ló dé Aliu ṣé bí Mr. Actor ṣé bí o sọ pé ìwọ ló ṣe gbá ìwọ ló ṣàwo kinní kan mo ní ẹni tó ní fíìmù sọ pé wọ́n ní fíìmù yẹn ti pọ̀ jù wọ́n wá gé sí wọn nítorí ẹ lọ ṣe gé wa dá ojú tì mí kúrò. jẹ́ nǹkan tó jẹ́ pé ìkan tí màá tún rántí níbi 2007 kọ́lọ́mbà àfọ̀run kẹwàá pa ó ya sinimá kan yìí 2006-2007 àwa lọ sí location kò sówó mọ́tò tá a fẹ́ fi wálé ó wá kàwá mẹ́ta nígbà tó kún àwa mẹ́ta àwa ní kó fún wa lówó mọ́tò ó ṣàfihàn wa 300 naira tá a bá rin irú kárìn dímọ̀ sókè kárìn sí ànàyẹ́sí a máa fẹsẹ̀ rìn tó kún dojú rẹ̀ so àṣà ń ṣe bẹ́ẹ̀ ń gbọ́ òjò ilé òun máa fẹ́ rọ̀ ìyá ṣáà jẹ mí lọ́jọ́ tá à ń sọ yìí mo gan mọ́tò kọ̀ǹdọ́tọ̀ tó bá mi jà ó sàn mí ní blow lẹ́nu. Adé bá ṣe ń dé ẹ̀sùn káàbọ̀ sílẹ̀ tó wà lọ́jọ́ tòní jẹ́ ká mọ̀ ẹ́ àwa ládé kólókó má lè roko adé kọ́lọ́nà má lè yẹnà gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ mọ̀ pé a kì í dá yín lágara a máa ń gbìyànjú gbogbo gbà ká múnú yín dùn torí a nífìgbà kọ̀ọ̀kan jà yín tàn mọ́ lórí ètò yìí lónìí ìwọ wá ròdò ó lọ gbẹ̀jà ńlá wá ìkan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré orí ìtàgé àti sinimá ni èmi kọ́ ní dárúkọ wọn fún yín o fúnra ara wọn ni wọ́n á wá sọ orúkọ wọn fún gbogbo ara ilé ọ̀jọ̀gbọ́n ni wọ́n kódà wọn á máa kọ̀tàn ó sì dá mi lójú pé gbogbo ohun tí wọ́n ti ṣe ní ọ̀kan òjọ̀kan láàfin wọn àgbọn lórí ètò ilé ni àlejò wa ẹ káàbọ̀ sí ètò wa ẹ kúlé bàbá wa torí wọ́n ní ẹ kúlé làkàrà lé bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ ni àkí irú àwa tá a jẹ́ irú ọ̀nà báyìí. Orúkọ mi ni Aliu Gafar. Aliu Gafar. Bẹ́ẹ̀ni. Aliu Gafar orúkọ ńlá ó pẹ́ tí mo ti ń sábà máa ń pàdé orúkọ ẹ̀ nínú oríṣiríṣi àwọn gbọ̀ǹkan sinimá ńláńláńláńlá àlejò wa ọmọ ìpínlẹ̀ wo ni ẹ jẹ́ ní orílẹ̀-èdè tàwa yìí? Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn tó bí mi lọ́mọ ti wá àmọ́ Èkó ló bí mi sí. Ọmọ ká sọ pé ọmọ Ọ̀yọ́ ni. Kì í ṣọ̀yọ́ tán o ọmọ Ìbàràpá ni wọ́n. Ìbàràpá. Ìdèrè Ìbàràpá Central Government. Torí méje Ìbàràpá. Bẹ́ẹ̀ni Ìdèrè Igbóọrà Ayétẹ̀ Làlátẹ̀ Èrúwà Gàngàn Tápà so méjèèjì nìyẹn. Ẹ ṣeun àwọn ilé ẹ̀kọ́ wo ni àlejò wa lọ? Mo lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìgbà tó yá mo tẹ̀síwájú sí secondary ní Hans Private School ní Ìkọ̀tún kí tó wá lọ sí Accord àmọ́ mi parí ń bẹ̀ kó tó di pé mo ṣe tó wá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí. Ìgbìyànjú lẹ̀ dání. Drop out tó lóyìnbó ń pè ní drop out nígbà yẹn. Bó ṣe wá wù kó jẹ́ drop out ọjọ́ sí o ti padà sí òkè báyìí Ọlọ́run àwa mú yín ṣe àṣeyọrí lẹ́nu gbogbo ẹ̀. Àlejò wa ó tó bí ìgbà wo àti pé báwo gan lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé tẹ̀ ń ṣe? Ìgbà tí mo wà ní school ní primary 3 ní tíṣà wa kan Mr. Isuola ló kàn fẹ́ ṣeré ìparí ọdún iléèwé lọ́jọ́ náà lọ ló bá ní pé mi ni máa ṣe ọba mímọ tó rí lára mi tó ní mo máa ń ṣeré pàgàn ọmọ gbé mi ga so di ọjọ́ ta fẹ́ perform
bó ṣe di pé wọ́n pa àlọ́ kan fún wa pé ẹni tó bá gbà àlọ́ yìí wọ́n sọ ìtàn wá ní àlọ́ làwọn pa tó bá ti fáwọn ní right answer ó máa jẹ àwọn máa fún un ní gbà àwọn máa fún un láwo àmọ́ tó bá ti ṣí àwọn máa ti dàbọ̀lẹ̀ lójú ẹ̀ wọ́n á yọ ọ́ jáde lẹ́yìn ẹ̀ máa tó dọjọ́ ta fẹ́ perform bọ́yè béèrè question báyìí màá ti fẹ́ máa forin dáhùn tó rórin ni a máa fi dáhùn bàtí fẹ́ mú yẹn bú sẹ́kún ni ojú ayé pé òwà ò mẹ́ni tó fẹ́ ní ìta pé mo ṣàkànyìn mo bú sẹ́kún so àti bẹ́ẹ̀ mo rí páwọn èèyàn máa ti ń wò mí ìmọ̀ tó ń jẹ́ pé wọ́n ti láìkì àbí èèyàn ti di bákan mo ṣáà rí pé táwọn ṣọ́ọ̀ṣì bá ti wá fẹ́ ṣeré ìparí ọdún ọba Fáráò lẹ́ ń wò yìí àbí kó jẹ́ Joseph oyún tó wà wọn ní ìyàwó rẹ̀ yìí ìwọ má ṣe kọ́ torí pé látọwọ́ ẹ̀mí mọ́ ló ti wá ó lágbára. ìgbà tó wá di year 2000 February 15 year 2000 mo join ANTP látara ọ̀gbẹ́ni Saliu Gbọ́lágadé àti Alhaji Jídé Àlàbá rẹ̀ ní Kọ̀tún Ìjẹ̀gùn Àlímọ̀ṣọ́ local government. so lẹ́nu kan báyìí year 2000 ni year 2000 ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé ní bẹ̀rẹ̀ káwá sọ pé láti year 2000 di àsìkò tá a wà yìí kí ni àwọn ìrírí torí kò sí bí gbogbo ọjọ́ àṣedùn tó téèyàn ní rí àwọn ọjọ́ kan tó jẹ́ pé ọjọ́ yìí ò sí ọjọ́ máa ní gbàgbé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ kí ni àwọn ìrírí tí ẹ lè fi kọ́ àwọn ará ilé lọ́gbọ́n. ó pọ̀ lóríṣiríṣi ìkan tó kọ́kọ́ dójú tì mí ní 2004 a lọ yaṣẹ́ kan ní Modem Hotel ní Governor Road ní Kọ̀tún Modem Hotel jẹ́ ni mo ti 2004 jẹ́ tó máa ń wọlé àwọn onírin lẹ́sẹ̀ yẹn so ìgbà tó wá fẹ́ ya Tradomọ́dà ni wọ́n ní ibì kan tó ti ya ọkọ̀ èmi wọ́n lò mí síbẹ̀ Òjòpá ogun ló ṣe babaláwo so àwọn ará kan gúdù bàbá Jídé Àlàbá rẹ̀ ló níṣẹ́ so wọ́n ṣáà parí iṣẹ́ yẹn jáde ìgbà tí iṣẹ́ wa jáde kí sóò ti pé iṣẹ́ yẹn jáde mo ti ń pọ́nù fáwọn ọ̀rẹ́ mi. wà nínú ẹ̀ ní mo ṣe kinní kan mo ṣe gbá mo ṣe àwo mo ṣe kókó bàbá sàsùn àwọn gbà tó lọ́ọ̀ máa mú mi lọ́jọ́ tí fíìmù jáde gbogbo àwọn ọ̀rẹ́ mi náà lọ́wọ́ à ń jókòó tó fi kọ orúkọ tó máa ń kọ gbẹ̀yìn caption ààrí mi kí ló dé Aliu ṣé bí Mr. Actor ṣé bí o sọ pé ìwọ ló ṣe gbá ìwọ ló ṣàwo kinní kan mo ní ẹni tó ní fíìmù sọ pé wọ́n ní fíìmù yẹn ti pọ̀ jù wọ́n wá gé sí wọn nítorí ẹ lọ ṣe gé wa dá ojú tì mí kúrò. jẹ́ nǹkan tó jẹ́ pé ìkan tí màá tún rántí níbi 2007 kọ́lọ́mbà àfọ̀rùn kẹwàá pa ó ya sinimá kan yìí 2006-2007 àwa lọ sí location kò sówó mọ́tò tá a fẹ́ fi wálé ó wá kàwá mẹ́ta nígbà tó kún àwa mẹ́ta àwa ní kò fún wa lówó mọ́tò ó ṣàfihàn wa ní 300 naira tá a bá rin irú kárìn dímọ̀ sókè kárìn sí Ànàyẹ́sí a máa fẹsẹ̀ rìn tó kún dojú rẹ̀ so àṣà ń ṣe bẹ́ẹ̀ ń gbọ́ òjò ilé òun máa fẹ́ rọ̀ ìyá ṣáà jẹ mí lọ́jọ́ tá à ń sọ yìí mo gán mọ́tò kọ̀ǹdọ́tọ̀ tún bá mi jà ó sàn mí ní bló lẹ́nu mo ṣe máa gán mọ́tò tó pọ̀ lóríṣiríṣi. àdúpẹ́ lọ́wọ́ náà fún ibi tí ẹ bá ìrìn àjò yẹn délé ni àlejò wa látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ǹjẹ́ a ti rí àwọn sinimá kọ̀ọ̀kan tó jẹ́ pé fúnra yín látọwọ́ yín ló ti jáde tó bá wá jẹ́ pé ó wà kí ni orúkọ wọn ní sísẹ̀ntẹ̀lé. sinimá tí mo kọ́kọ́ ṣe ni táìtù ẹ̀ ní 3 ẹ̀ta ìfẹ́ owó ẹ̀tàn kìnìún kan orin ẹ̀ bó ṣe lọ nìyẹn ìgbà tó yá mo tún ṣe àìpéjọlà ìgbà tó yá mo tún ṣe ìràwé gbó ìjẹyà ò jẹ gbó àìmọ̀rúfù ló tà so lẹ́yìn ìgbà yẹn mo ṣe ìṣiṣẹ́ mo ṣáà ṣe sinimá bíi 7 mo wá ṣe Pèrègún Pèrègún yẹn ló Ọlọ́run gbàdúrà àti ìdààmú kó tó dìgbà yẹn náà àti rí sinimá tí mo bá àwọn èèyàn kópa níbẹ̀ tó jẹ́ kí àwọn èèyàn notice mi tó jẹ́ kó mọ̀ pé bàbá yìí náà òun náà mọ nǹkan kan ṣe díẹ̀. níbi tá a dé yẹn àlejò mo fẹ́ sáré yà síbi kan nínú gbogbo àwọn sinimá tẹ̀ tí wá ṣe torí níbi Aliu Gafar lọ́hùn-ún à ń gbórúkọ yín káàkiri nínú gbogbo àwọn sinimá tẹ̀ ti ṣe bí alátọwọ́ yín àbí tẹ̀ ti báwọn èèyàn kópa èwo nínú ẹ̀ gangan ló jẹ́ kí ẹ di ẹni tí ayé mọ̀ pé òṣèré lẹ́yìn akọrin. ìbẹ̀rẹ̀ ò kì í ṣe oníṣẹ́ ká má parọ́ kó tó di pé sinimá tèmi tí mo lè pè ń Pèrègún sọ pé bọ̀bọ́ yẹn ó ṣe kinní kan bọ̀bọ́ yẹn ó ṣe kinní kan
mo ti kópa nínú àwọn fíìmù kọ̀ọ̀kan tó ti rí mi irú Abẹ̀bẹ̀ Ògbólúkẹ́ lónìí àmọ́ ó fún mi lálùbáríkà tó pọ̀ náà gbà yẹn wèrè lásán mo ṣe ń bẹ̀ ọ́ wèrè yẹn wá jẹ́ wèrè kan tó ya wèrè gan báyìí kí wèrè tó ya wèrè so àwọn fíìmù tí wọ́n ti kọ́kọ́ fún mi lówó nìyẹn pé èèyàn tí ò mọ̀ mi tó pè mí tó fún mi lówó fíìmù yẹn ni mo fún ẹ kíní kan ó ẹni yẹn kàn mẹ́sẹ̀gì mi Instagram that was 2015 ó ṣáà ló bá send owó yìí kí ni ṣe láwọn kan fún mi kíní kan àwọn wù mí àwọn orí kíní kan then ẹlòmíì náà same fíìmù yẹn náà so but fíìmù mi tọ́lọ̀ ń gbàdúrà jù nínú àwọn fíìmù mi tọ́lọ̀ ń gbàdúrà jù Pèrègùn ni. Pèrègùn ẹ ṣeun bàbá. àmọ́ ní báyìí jagunjagun lẹ̀ ń wí yìí o. mo sì ń bọ̀rọ̀ bọ̀ ń bẹ̀ mo ń bọ̀rọ̀ bọ̀ ibi tí mo wá dé báyìí ni pé kí ni ohun ìyanu pé kí ni jẹ́ kó jẹ́ pé inú mi dùn pé mo ń ṣiṣẹ́ orí ìtàgé kí ni nǹkan tẹ̀lé dá tó kà sí pé ohun ìyanu ńlá ni torí mi ò retí ẹ̀ tó ṣẹlẹ̀ sí inú iṣẹ́ yìí. bí ọjọ́ tí mo rí visa Amẹ́ríkà mi ò plan pé mo lọ sí Amẹ́ríkà so àwọn kan ló sọ pé wá kún bí ọ̀tún láti kí ni ẹ máa gbà èmi náà máa ní interest wọ́n ní òde wá sọ látijọ́ ìgbà ọ̀ṣà forúkọ mi sí bá lọ sí interview lọ́jọ́ náà lọ àti mo dẹ̀ débẹ̀ why are you going to America máa ní mo fẹ́ lọ gbà wọ́ọ̀dù fíìmù mi nù kíni kan fíìmù wo wàá jẹ́ Ràwé Egbò fíìmù nìyẹn nígbà yẹn tó rọ́ nominate Ràwé Egbò ní 6 category ní Born Award Best of Nollywood Award ní ọdún náà lọ́hùn then Greenville náà fẹ́ ṣàwọ́ọ̀dù lamẹ́ríkà ń gbà yẹn so wọ́n ní pé kí n wá àwọn náà pè mí so ni mo ṣe wá lọ ṣe interview yẹn bó ṣe fún mi lamẹ́ríkà ni so mi mọ̀ pé fíìmù máa because nígbà tí màá débẹ̀ tán ṣá fíìmù sí orí kìíní tọ́dẹ̀ wo fíìmù mi náà so fíìmù yẹn mo lè sọ pé iṣẹ́ tí mo ṣe ló jẹ́ kí irú opportunity yẹn wáyé so àwọn ibì kan náà wà tó pọ̀ téèyàn ti dé téèyàn gbọ́dọ̀ máa sọ tó jẹ́ pé àbàṣe tíátà ọlọ́run ló ní dédé àti dáadáa lọ́dọ̀ ọlọ́run ló ẹni tí ò ṣe fíìmù náà ó ń débi tó òun láyé àmọ́ nǹkan kan lọ́lọ́run máa ń lò fún gbogbo wa mi ń ṣiṣẹ́ báǹkì ọlọ́run lè máa wo báǹkì mọ́ mi lára ibi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n ní God count on effort ìgbìyànjú ni ọlọ́run máa ń gbàdúrà lé lórí so níbi tí mo ṣe gbìyànjú sí ọlọ́run gbà fún mi bẹ́ẹ̀ ọlọ́run àlọ́ lówó ọlọ́run á wá bá yín dé ládé ibi tó ti dúró tó ti báyìí kò ní dúró síbi àtúntò tẹ̀síwájú àlejò wa ká má dènà pinnu mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ díẹ̀ nípa ìrìn àjò yín nínú sinimá jagunjagun torí ìlú mọ̀ọ́ká sinimá ni a sì àfi tá a bá parọ́ ẹ kò padà dá ń bẹ̀ lọ́tún ló sì tún jẹ́ pé gbogbo ojú lóore báwo ni ìrìn àjò yín ṣe jẹ́ lórí sinimá yìí gẹ́gẹ́. Èkíní àwọn Yorùbá bọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ orí tó rúgbà pẹ́rẹ́gì ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ òwò bọ́ máa sọ pé ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ Fẹ́mi Adébáyọ̀ ọpẹ́ mi lọ sọ́dọ̀ Adébáyọ̀ Tìjàní ọpẹ́ mi lọ sọ́dọ̀ Tọ́pẹ́ Adébáyọ̀ ọpẹ́ mi lọ sọ́dọ̀ gbogbo Afrimẹ́kì pátápátá kọ́lọ́ máa jẹ́ kẹ́gbẹ́ náà tù so àwọn tó ṣokùnfà bí mo ṣe kópa nínú jagunjagun nìyẹn kọ́lọ́ ń bá mi lọ́ra ẹni wọn kí ọlá wọn kó má dúró a lọ tírénì a ṣe gbogbo ẹ̀ àmọ́ lọ́hùn lọ́ba tí gbà fún yàn ìfẹ́ tó ní sí mi tó fi wò pé bọ̀bọ́ ẹ̀ ẹ jẹ́ á lò bọ̀bọ́ ẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan báyìí kọ́lọ́ máa jẹ́ kí ìfẹ́ náà kú ní tèmi náà máa fi jọra mi lójú kọ́lọ́ máa gbé báyìí. àmì Ọlọ́run ẹ ṣeun bàbá mi Ọlọ́run a máa túbọ̀ òróró àlùbáríkà sínú ayé yín ní yọjọ bíi táyà mọ́tò. àmín àtẹ̀yìn náà inú ní dàgbà ya o ẹni ṣiṣẹ́ gbà o ẹni sí ọ̀rọ̀ béèrè. àmín bàbá mi mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tó jẹ mọ́ iṣẹ́ tí gbogbo wa jọ yàn láàyò àti pé ibi tí industry entertainment ń lọ in the next 10 years báwo lójú ò lè fi wo Nollywood àti YouTube sí báwo lẹ ṣe rò pé ó sì lè rí ní ọdún 10 sí àsìkò tá a wà yìí. What I will say nǹkan tí màá sọ níbẹ̀ yẹn ni pé the beautiful ones are not yet born. késekése la ṣe rí. kàsàkàsà ń bọ̀. Oh my God. kàsàkàsà ṣe ń bọ̀. ẹ̀yin wo àwọn ìyá kan tá a ti jẹ sẹ́yìn mo lè má sọ pé àwa ẹ jẹ́ kí n sọ pé àwọn ọ̀gá wa because nǹkan táwa rí díẹ̀ ni ìtàwọn rí pọ̀ gan ẹ wo ìyá tó ti jẹ sẹ́yìn
àmọ́ nísìnyí ọlọ́run ti change ẹ̀, ọlọ́run jẹ́ kí nǹkan máa da, ọlọ́run á jẹ́ kó da. Èmi nígbàgbọ́ pé 10 years sígbà tẹ́ ń sọ yìí, mo nígbàgbọ́ pé tí n bá máa ṣe fíìmù màá ti máa ná ilẹ̀ tí mo fẹ́ fi fíìmù yẹn rà, màá ti máa ná sílẹ̀, màá ti máa wọ pé fíìmù tí mo fẹ́ ṣe yìí ilé báyìí mo fẹ́ fi kọ́, báyìí mọ́tò báyìí mo fẹ́ rà ní fíìmù tí mo fẹ́ ṣe. Mo mọ̀ pé a máa ṣe nǹkan rere tó pọ̀, fíìmù máa yó wa, iṣẹ́ ọwọ́ wa máa yó wa. Kókó àdúrà lẹ́gbà ọlọ́run á sì jẹ́ kí àdúrà yẹn gbà lórí gbogbo ẹgbẹ́ òṣèré lápapọ̀. Àkókò níṣẹ́ mi. Àmín. Kì í dùn púpọ̀ ṣùgbọ́n a ti ń fẹ́ máa mú ìtura alẹ́ lọ sí òpin díẹ̀díẹ̀, ṣùgbọ́n mo fẹ́ tún béèrè kan lọ́wọ́ yín. Kí ni kí àwọn olólùfẹ́ yín kí wọ́n máa retí lọ́wọ́ yín báyìí lásìkò tàwa àbí nígbà díẹ̀ síbi tàwa? Ó pọ̀ sùn. Nígbà míì mo lè má reveal nǹkan tó pọ̀ jù, mo lè má sọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó pọ̀ jù nípa nǹkan tó ń bọ̀, but nǹkan tí màá kàn rọ̀wọ́ kán bá mi wò ni pé mi tí disappoint lọ títí, kò séèyàn tí ò ní fọ́kọ̀, mi tí fi bẹ́ẹ̀ ṣe fíìmù tí ò dùn tán máa condemn tán máa ní pé dáadáa tiẹ̀ ló ṣe, ọlọ́run ò tí ì jẹ́ kó tọwọ́ mi jáde, kò dẹ̀ ní tọwọ́ yín jáde. Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀. So ohun tó ń bọ̀ tóbi gan, bóyá lè tí mo fẹ́ bá wọn ṣe ń ta ni àbí tara mi, nǹkan tó ń bọ̀ pọ̀. Ṣùgbọ́n kí n tí àwọn olólùfẹ́ àyàn máa retí tó tún máa tún jagunjagun lọ nìkan máa retí. Bẹ́ẹ̀ ni ó pọ̀, ó jùlọ sà. Ọ̀rọ̀ láti gbọ́ yìí. Ó jùlọ. Ọ̀rọ̀ láti gbọ́ yìí. Mo wá fẹ́ kẹ́ bá mi fi ọ̀rọ̀ àmọ̀ràn níwọ̀nba fún àwọn akẹgbẹ́ yín, pàápàá àwọn ọ̀dọ́ tí wọ́n ń sáré káwọn náà jẹ́ nǹkan kan lẹ́nu iṣẹ́ yìí. Ọ̀dọ́ lèmi náà, mo wá fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀, màá kàn gbà wá nímọ̀ràn ká ní sùúrù, ká má kánjú jù, ká ní nǹkan tó ń jẹ́ ayọ̀ ọkàn, ká dẹ̀ nígbàgbọ́ nínú ara wa, ká ní bìlíìfù pé ohun tí mo fẹ́ ṣe yìí ó máa ṣe é ṣe, ohun tí mo fẹ́ ṣe yìí ká dẹ̀ tẹríba fáwọn tó wà níwájú. Tá a bá tẹríba fáwọn tó wà níwájú, tá a béèrè pé bó lẹ tọ̀ tẹ́ fi gbà á débí, wọ́n á fọ̀nà wá. Nígbà tá a bá máa fi lọ sọ́dọ̀ méjì mẹ́ta pẹ̀lú ìtẹríba àti ìwà ìrẹ̀lẹ̀, èèyàn máa rọ́nà lọ. Ẹ ṣé àlejò wa, ẹ ṣé pé a pè yín, ẹ jẹ́ wa ní ìhò, a sì nígbàgbọ́ pé tó bá ti di ìgbà míì náà pé bàbá wa Abdulgafar àtúní ní ta fẹ́ bí, a nígbàgbọ́ pé ẹ tún dá wa lóhùn lọ́gán. Ẹ ṣeun. Kẹ́ tó wá máa lọ, mo fẹ́ kẹ́ bá wa sọ fáwọn ará ilé pé ká máa bá wa wo ìkànnì Mondio TV, pàápàá ètò wa yìí, jẹ́ ká mọ̀ ẹ́. Ẹ kú dédé ìwòye ẹ̀yin olùgbọ́ wa. Orúkọ mi ni Aliu Gafar, ọmọ Ayélogún ni mí, ọmọ Òkèdè lọ́gbọ̀n, ọmọ Àyékópà yé ọ̀gbọ́n, ọmọ Ayégbèrè kọ́ tí ó di. Àmọ́ tí máa fẹ́ yà sórí ẹ̀yà máa sọ pé ọmọ aníkòjèlé wà náà ẹ̀ ní kọ́, ọmọ kan sọ tán kò jèlé ọ̀sán, onípẹ̀pẹ̀ ni wọ́n. Ẹ máa bá wa wo ìkànnì Mondio TV, ẹ máa rí àwọn nǹkan wò lọ́kan ọ̀jọ̀kan, ọgbọ́n, ẹ̀kọ́, ìmọ̀, ẹ máa rí kọ́. Pàápàá jùlọ ètò Jẹ́ Ká Mọ̀ Ẹ́, Let Us Know You, ẹ máa bá wa wò ó. Ẹ ṣé àlejò wa, ọlọ́run á túbọ̀ lọ́ra ẹ̀mí yín, níjọra yín lójú. Mo ti mọ̀ ọ́n ṣe, ọlọ́run ní fi ẹ̀mí irú ẹ̀wọ̀ yín, ibi tẹ́ ẹ dé báyìí ẹ̀ ní takú síbẹ̀, àwa náà ní takú síbẹ̀ o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé náà ẹ̀yin náà ní takú síbẹ̀ o. Kò ní jù báyìí lọ lórí ètò wa lọ́jọ́ tòní, lágbára ọlọ́run a ó tún máa pàdé títí tí ó fi dé ìgbà míì. Ire.